Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Àná ẹgbẹ́ sílẹ̀ tẹ́ bá tó bẹ̀ èyí tẹ́ nórí tẹ́ rò gbogbo yín pátá báyìí ni wọ́n máa wà pláfọ́ọ̀mù wọn tẹ́lẹ̀ mo fi pé wọ́n ní ọpọlọ ní ṣùgbọ́n kò sí ọpọlọ kankan nínú yín òun ló ṣe máa sọ fún wa pé a má jà judge bá ojú ọpọlọ báyìí kò sí fún yín ojú kọ́ ni kíyàn máa fi judge ẹ̀rẹ́ lómi báyìí ó máa look nice ṣùgbọ́n nǹkan tó wà lórí ẹ̀ empty barrel báyìí ni they all so empty barrel so disappointed àwọn ẹlòmíì tí mo respect nínú wọn mo wò wọ́n báyìí tó bá ń sọ̀rọ̀ màá rò pé ṣe jókòó ṣe ní nǹkan tẹ̀ ń rò ṣá ẹlòmíì kàn tẹ̀lé yàn gbùgbùgbùgbù ọ̀ ní ọpọlọ fún ara wọn láti jókòó ru nǹkan yẹn kó tó sọ jáde lẹ́nu please ẹ sọ nǹkan tẹ́ fẹ́ kọ́ fún yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má ever sọ pé ẹ fẹ́ gbé sórí YouTube ó máa ba YouTube òun lẹ́ kúkú sọ yẹn fún ara yín ìgbà tẹ́ gbé síbẹ̀ YouTube tẹ́yìn tí ń lò láti ọdún wo ẹ wo bá ṣe bá yín mú nǹkan yín wálẹ̀ bad market ni ẹ má join ẹ mọ́ market yín ara kò ṣe market téèyàn join àwọn aṣáàlùbárí kan náà máa gbé wá fún àwọn ṣé òṣì kan wà tẹ́lẹ̀ pé tẹ́ bá gbé sínú ọjà fún ara yín báyìí ó máa kókùtà bá gbá yín ni ẹ má jọ kókùtà bá gbá yín nǹkan tí mo fẹ́ sọ fún yín nìyẹn ẹ ṣé my brother. Thank you, sir. Please, I do about power tap. Everybody. Power tap. You give time me that. God bless you. About power tap. Royal, ṣó fẹ́ sọ̀rọ̀. Ó sì ń bẹ̀. Gbé mi débẹ̀. Rálá tí ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Báwo ni night yín ṣe wà pa? Mo kí gbogbo panelist o, mo dẹ̀ kí gbogbo commenters náà. So, nǹkan tèmi fẹ́ sọ ni pé, ṣé rí Bọ́dá Láti, ibi tèmi ti rí pé ẹ ti ń fún wọn lẹ́dẹ̀ kì í sìn ni pé ẹ mọ̀ pé tẹ́lẹ̀ ẹ kì í dá wọn lóhùn so bó ṣe wá rí pé ẹ̀ ń dáhùn sí wọn ò expect ẹ̀ àwọn ò dẹ̀ mọ̀ pé fracas yìí ó ti wà tipẹ́ so gbogbo bẹ́ẹ̀ ṣe ń reply wọ́n sì yẹn wọn ò expect ẹ̀ pé ẹ lè máa fún àwọn jẹ báyìí so wọ́n ti wò ó pé láti báwo láti tí ò lọ́wọ́ ṣe understand so bẹ́ẹ̀ ṣe wá ń fún wọn lésì yẹn ó ń ta wọ́n lára gan mi lè nǹkan tó ń ṣe wọ́n nìyẹn mi rí ìdẹ̀ẹ́dẹ́bẹ̀ ni nǹkan tó ń ṣe wọ́n nìyẹn so dẹ̀ nípa orin tó ń sọ yìí ìgbà tí bàbá Mohbad náà bẹ̀rẹ̀ kí ni help táwọn náà rẹ́ńdà wọn ò ṣe mú bàbá Mohbad lọ sí studio kán ní kán lọ ṣe orin bẹ̀ tó jẹ́ pé after àgbà tẹ́yìn wá ṣe orin sìn náà bẹ̀rẹ̀ sí ní kùn tó ń sọ pé 70-30 ó kówó jẹ ó at least ẹni tó bá lọ́pọlọ náà á rí i pé pẹ̀lú gbogbo explanation tẹ́ ṣe láàárọ̀ yìí tí nǹkan míì bá wà ń bẹ̀ wọ́n á ṣàárí so kò wáyé kó jẹ́ pé ẹni tó bá wá ṣe help fún wọn sìn lọ́mọ wa sọ pé ẹ kò mọ̀ ṣe mọ́ so èmi rí pé nǹkan tó ń ṣe wọ́n gangan ni ẹ̀tọ́ ṣe ṣẹ́rí bàbá Mohbad Ọlọ́run dáríjì mi ṣẹ́rí gbogbo ìtọ́ dẹ̀ ń ṣe pity game ló ń ṣe òótọ́ ọ̀rọ̀ lè ní ká má sọ pity game báwa náà ní parent pity game òun ló ń ṣe wọ́n ti wò pé táwọn bá ń ṣe lè táwọn ń ṣe àwọn kan sì máa wà níbì kan tó máa pity àwọn wọn á máa sọ pé àṣebáwọn lọmọ wọn kú ọmọ yín tó dẹ̀ kú ọ̀hún náà dẹ̀ rí ṣó pé ọmọ yẹn kú lóòótọ́ pẹ̀lú gbogbo bó ṣe sọ pé ó ń jẹrà mọ́bi tó wà ń bẹ̀ àárí ìgbésẹ̀ kankan tẹ́ gbé ẹ máa wá online ẹ wá máa ṣe pity game fáwọn public then nǹkan tèmi rí sọ̀rọ̀ yìí ni pé Mohbad fúnra rẹ̀ ó wà at work a lè máa wò ó pé bọ̀bọ̀ yẹn ti ọ̀rọ̀ ẹ̀ ti ń lọ ńlẹ̀ but ó wà at work a lè rí but in spirit ó ní nǹkan kan tó ń ṣe reason gangan nìyẹn tí gbogbo ọ̀rọ̀ yẹn fi wá rí bó ṣe rí tí gbogbo ẹ̀ fọ́pọ̀ mọ́yọ̀ tó jẹ́ pé àròrí ààrẹ ṣẹ̀ mọ́ then ṣe ráwọn tí wọ́n ń súnmọ́ bàbá àwọn gangan ni wọ́n máa tì wọ́n báyìí wọ́n á tì wọ́n dé zero level wọ́n máa tì wọ́n dé zero level because nǹkan tó jẹ́ kí n sọ̀rọ̀ yìí ni pé the last time tí bàbá jáde mo ti rí táwọn critical thinkers kan ti ń sọ pé ẹni tí ò bá dẹ́ṣẹ̀ rí kó nawọ́ ẹ̀ sókè pẹ̀lú nǹkan tí Mr. Muiwa ṣe ó wà obvious òun ni gbogbo wọn àbòsí ni wọ́n ń ṣe because èmi ò mọ bó ṣe máa ní pé káwọn àwọn public dáwó fún yín kẹ́ fi ṣe nǹkan at the end of the day ẹ mówó yẹn ṣe yàmàyàmà ẹni yẹn wá jáde tó yẹ kẹ́ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ lọ ẹ wá ń ṣe àbòsí ẹ ń sọ̀rọ̀ èmi náà mọ̀ pé láàrin àwọn critical thinkers yìí náà àwọn náà mọ̀ pé nǹkan tí Mr. Muiwa ṣe kò dáa tèmi dẹ̀ rí wọn wá ṣe ò dáa àbòsí ni wọ́n ń ṣe àwọn èèyàn wa I don't know àwa Yorùbá wàhálà wa ti máa ń pọ̀ jù lórí àbòsí so gbogbo ètò ń ṣe yìí Bọ́dá Láti èmi believe pé ẹ ṣàrà fi wọ́n lẹ̀ ìgbà tó bá yá ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí nǹkan táwọn èèyàn máa ń sọ pé kò sí nǹkan tó ní bẹ̀rẹ̀
tí ò kì í ní òpin máa tó dé bá gbogbo ẹ̀ lọ́jọ́ kan ẹ̀yin dẹ̀ sì máa wà lórí cyberspace yìí sọ̀rọ̀ lọ because nígbà tó bá gbégbégbé tán bá gbogbo ẹ̀jẹ̀ fún ara wọn ojú wọn máa ká kò sí nǹkan tó níbẹ̀rẹ̀ tí ò lópin. tẹ̀ láìkí bọ́yé ń ba gbogbo ẹ̀jẹ̀ fúnra wọn yìí. So ibi tèmi ti rí pé bàbá wọn ní motive mi tí wọn ò tí ì jáde sọ òun ni pé ẹ wo gbogbo bí kéèzì ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ tó ń lọ smoothly tó dẹ̀ sì wá di pé ó sì ti ń bára wọn jà. Eléyìí tí ń bá lè jà ọjọ́ báwo lẹ rí tán jáde rí pé ẹjọ́ o ẹ̀yin ò sí ẹ má bára yín jà o so definitely gbogbo bí everybody ṣe ń bára wọn jà inú wọn ń dùn sí ìyẹn gangan ló ń pawó fáwọn so because wọn fẹ́ jẹ́ kí kéèsì yẹn kó tán lẹ̀ gbogbo báwọn èèyàn ṣe ń sọ pé ó yá ẹ jẹ́ ká ṣe kó tán lẹ̀ àwọn sì wọ́n instigate ìjà because mi mọ nǹkan tó tè kazabiamọ kẹ jáde pé àwọn èèyàn gbogbo àwọn tó ń jáde tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Mohbad yìí kò sí tí ó jẹ́ family bàbá náà so ìfẹ́ ló wà ń bẹ̀ àti pé mi rí pé àwọn Mohbad ó rí favour àánú lójú abiamọ ló jẹ́ káwọn èèyàn support kéèsì tó àìmọye ẹni tó ń kú tó jẹ́ pé àwọn Nigerians ò tiẹ̀ ní sọ̀rọ̀ lórí ẹ̀ rárá wọ́n máa ṣe bẹ́ẹ̀ ń pa àwọn òrí tán máa move on pẹ̀lú live wọn ni so èmi kò rí pé wọ́n fi ń ṣe opportunity láti máa rówó ni because tí ò bá ṣe bẹ́ẹ̀ kò yẹ kó lè létò yìí rárá so gbogbo èsì bàbá dẹ̀ ń ṣe then the best thing náà nìkan táwọn èèyàn ti sọ nípa pé bóyá ẹ máa email wọn ni pẹ̀lú lọ́ọ̀yà yín kẹ involve lọ́ọ̀yà yín kẹ email wọn tó bá yẹ pọ́n máa refund owó yín kàn refund ẹ̀ because ojoojúmọ́ 70-30 òun náà dẹ̀ ní gbogbo àlàyé tẹ́ ṣe láàárọ̀ ẹ̀ pé ẹ̀rọ kọ̀ọ̀kan lórí ẹ̀ so kí lọ́dẹ̀ tún. So èmi bìlí pé gbogbo bẹ́ẹ̀ ń fún wọn jẹ yìí ń sìn kò ara wọn ò gbà mọ́ ń pinch wọn lára gan ó ń pinch wọn gidi gan ẹ̀dẹ̀ keep on láti máa ṣe because lójú ti wọn ẹni tí ò bá ti sọ̀rọ̀ ọ̀dẹ̀ ni ẹni tí ò bá tọ́ba ti rí pé ẹni kò dẹ̀ sọ̀rọ̀ ọ̀dẹ̀ ni o so ìgbà tẹ́ni yẹn bá wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọn á máa sọ pé títí ẹ ti pọ̀ jù èmi bìlí pé nǹkan tó ń ṣe wọ́n sìn nìyẹn so mo wo kinní kan tó ń sọ pé àwọn fẹ́ gbé picture mọ́mì yín jáde any picture tó bá fẹ́ gbé jáde brother láti ẹ jẹ́ kó gbé jáde ẹ máa tún fi famous sí ni. wọ́n jẹ́ kí n fún wọn wọ́n lọ máa dẹ̀ upload fọ́tò mọ́mì mi kan rí kí ló ṣe mọ́mì mi. mọ́mì mi ṣe rí dáadáa tó bá yẹ pé fọ́tò mọ́mì mi lẹ gbé o. ẹ bá mi upload fọ́tò mọ́mì mi. tó bá máa gbé jáde kan. ẹ keep on bọ́lá láti ẹ lè máa wò ó kéèyà wọ́n wá fún yín ẹ̀ wá fún wọn àìmọye àwọn èèyàn tí ẹjọ́ source of happiness wọn so ẹ keep on ẹ máa ṣe gbọ́. ṣọwọ́ yẹn ti wọlé. owó wo. ààrẹ wo kò tí ì wọlé bọ̀ mo nígbàgbọ́ mo nígbàgbọ́ pé wàá wọlé lágbára Ọlọ́run bọ́lá láti ẹ wò we love you èmi tí ń wò yìí because àwọn ọ̀rọ̀ tẹ̀tẹ̀ máa ń sọ ẹ lè máa wò pé ẹ̀ ń bínú because tẹ bá ń bínú gbà mí gan àwọn èèyàn máa rẹ́rìn tẹ bá ní ìwọ máa wá fún ẹ ìwọ kinní kan àwọn èèyàn is a source of happiness to some people which you don't know ṣe get brother láti ẹ keep on láti máa ṣe because èmi sì mi dẹ̀ ń wo life mi mọ̀ tọ̀dọ̀ yín nìkan because ó ti ẹ̀ gbogbo ẹ̀ tiẹ̀ ti sọ́ta mi pẹ̀lú mọ́mí Mojíọlá because mo mọ̀ pé tí n bá ìwà àwọn èèyàn ìmà fún yàn ní peace of mind ẹ ṣé gan ni. thank you. wọ́n tún lọ gbé ìyá kan jáde Kid Boss wọ́n ní ìyá yẹn sọ story pé mi ò mọ bàbá mi kí ni yẹn ní í ṣe pẹ̀lú èmi mi ò mọ bàbá mi kí ni yẹn wá ní sọ. tí wọ́n bá tiẹ̀ ṣe gbogbo kìíní yẹn kí ló máa ń ṣẹlẹ̀ náà tó máa ṣe gbogbo àwọn kìíní yẹn tán náà. kò yé mi pé mi ò mọ bàbá mi. ẹ kàn lọ fi bàbá yín wọ̀nyí náà. ara ń ta wọn orí ń fọ́ wọn. àwọn náà dá wà àbáyé jáde. mo tún rí lórí ibi tó ti kọ́ ti ṣó fún mi ìyá tó ń jáde fún ọba ń sìn Ìyábọ̀ kí lórúkọ ẹ̀ Ìyábọ̀ kí lẹ́ ń pè tó ń sọ̀sọ̀kúsọ ń pa ọba ìyá yẹn náà tún ní ó fún arífà jẹ tán ló bá kan èmi ló bá ní ṣe rí láti yẹn lórí fẹjáǹsì ló wà o ṣe rí láti yẹn ọ̀rọ̀ ẹ̀ kò lè yé yín ni owó ti tán kò rówó gbà bí ti tẹ́lẹ̀ mọ́ mo ní ṣé mò ń gbowó wọlé ni èwo ni kò rówó gbà bí ti tẹ́lẹ̀ tẹ́ẹ̀bà rí táyé ò bá rí ẹmú náà máa rárá bu wọ́n ní mi ì rówó gbà bí ti tẹ́lẹ̀ mọ́ ṣé mò ń gbowó tẹ́lẹ̀ ni àbí ẹ̀ sí mi lánàá ìgbà mo gbé bùkátà táwọn fáǹsì mi tí wọn ò bá mi gbọ́ ẹ̀ sí mi gbà tó gbọ́ tànà.
a rí 650,000 Àràbù tó ń bú náà in less than 1 hour. Wọ́n náwó tá à ń rí. 100,000 Wọ́n náwó tá à ń rí. wọ́n Oúnjẹ kan máa sọ̀sọ̀ kàn kó ń sọ. rárá bú ni kíkiní yẹn bá lè dùn ẹ mọ̀ pé tí wọ́n bá ṣe tó yìí kò sí bọ́ ṣe lè ní bí àwọn If lórí. he easy run am o, èmi ò mọ irú bẹ́yẹn tó ṣe èmi ò mọ if he easy run am. You know people here, there's something they call a personal like I think it's personification. It means that two people kò sí èèyàn kan tó máa ń jẹ́ méjì. Ṣé get èèyàn kan bẹ́ẹ̀ ṣe rí iye ọ̀pọ̀lọpọ̀ kò sí irú yín mọ́. Ṣé wà wẹ̀? Is either kí ẹni tó máa ṣe bí tiyín kó tún mọ̀ ṣe jù yín lọ tàbí kó má lè ṣe tó yín. So tó bá yes personification thank you. Tó bá wá easy lórí gbogbo platform wọn ẹ jẹ́ a try ẹ̀ 650 within less than 1 hour la máa fi ṣe lánàá like play ẹ jọ̀ọ́ tó bá easy ẹ jọ̀ọ́ bá wa try ẹ̀ ẹ ṣe àkọ́kọ́ àdẹ̀gbówó oúnjẹ o kò ń ṣòwò oúnjẹ o owó lọ́ọ̀yà tá a fẹ́ fi san owó lọ́ọ̀yà fún ara wa ẹ̀dá àlàyé ẹgbẹ́ wa tó ṣàìsí ni o tí wọ́n pa sínú ẹnu ẹ̀wọ̀n ni o shame on you that's what shame. Bùrá láti kò tí ẹ̀ sírú wọn kò sírú ẹ̀ mọ́ ẹ̀ tún lè rírú ẹ̀ mọ́ láéláé. Ọlátúnjí. Yes, à ń dáwó ẹni sùúrù kid boss. Yes, à ń dáwó fẹ́yàn kan níjà Royal Majesty owó lọ́ọ̀yà Justice for Ọlátúnjí ti lọ́rin ó là ń dá láti àná because I need láti san owó lọ́ọ̀yà. So báwa dẹ̀ ṣe ń dáwó yẹn àwa ń dáwó ń bí àwọn ń ṣòṣì lọ́hùn káwa ṣáà máa gba àwọn èèyàn lẹ̀ káwọn máa kó bá àwọn èèyàn làwọn mọ̀ sí. So at Royal Majesty support us owó lọ́ọ̀yà Justice for Ọlátúnjí God bless you. Okay. Mo dára ti àkáǹtì yẹn náà ni àbí? Lágbára Ọlọ́run. Okay. Kò sí wàhálà ìwọ̀n. God bless you jare at Royal Majesty I trust you. Lágbára Ọlọ́run àpò yín ò ní ṣòfò iṣẹ́ yín ò ní díṣẹ́. Thank you for what you always do. God will reward you bountifully. We still have 750 to go. Wọ́n mọ̀ bọ́dá láti àwọn ẹni tó ń bú yín lójoojúmọ́ tí wọ́n níṣẹ́ tó ń fi 8 hours tọkùnrin fi ń ṣiṣẹ́ 8 hours tí ọkùnrin tó fi ń ṣiṣẹ́ tó fi ń jókòó sórí TikTok tí ọmọ inú wọn tó fi 8 hours yẹn náà tó fi create tọ́dọ̀ ń lo íńtánẹ́ẹ̀tì wọn tó fi ń bú yín 247 ẹ fi wọ́n lẹ̀ ó kù wọn kọ́ lọ́hùn. Secondly àwọn ẹni tó bá rówó rí ló máa ń pariwo ń pé ẹ fi platform kan ẹ fi ń pọwó ẹ fi ń ṣe kinní ẹ ló lè yàn pa lórí TikTok ṣe lórí Justice for Mohbad yìí náà ni èyí tó bá bí da nínú wọn kó jáde kó ní pé òun lè fún ẹnìkan ní 5 million kó jáde kó wá bá mi bẹ́ẹ̀ tiẹ̀ èmi Royal Majesty kó wá bẹ́ẹ̀ tiẹ̀ kó dẹ̀ gbó nítọ̀hún jáde kó ní pé òun lọ yọ 5 million lákàntì òun fẹ́ fún nítọ̀hún nítorí pé èèyàn wá sí Justice for Mohbad yìí náà wá sórí platform ẹ̀jẹ̀ ń jà fún ẹni tí ẹ̀ mọ̀ rí ló wá di èébú ló wá di nǹkan tí ó yẹ kí ló wá di tajà tẹran tí ó wà mẹgbẹ́ lórí TikTok. Ó bọ́dá láti ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe lọ mo ti mọ̀ yín ti pẹ́ àfihàn yín kì í ṣe ni mo ti mọ̀ yín so nítorí ẹ̀ ni mi ò kí ń kò sí wàhálà ẹ̀gbọ́n màá send receipt yẹn fún yín. Thank you, Royal. God bless you Royal Majesty. Olórí ẹbí òkùnkùn fẹ́ jà olórí ẹbí ò dẹ̀ reply anybody. Ewúrẹ́ mi wọ́n sọ fún títí fi olórí ẹbí lẹ̀ fi àwọn panelist orí olórí ẹbí lẹ̀ at Royal Majesty ṣe bẹ́yìn náà lọ bá wọn sọ̀rọ̀. Man Mr. Ọláṣẹ́ni ó lọ bá wọn sọ̀rọ̀ irọ́ ni ìgbà tó lórí ẹbí wá dáhùn nísìnyí náà ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé lórí ẹbí ewúrẹ́ tó jẹ́ pé èmi tí mi ti rówó tí mo fẹ́ fi róúnjẹ dáadáa ló wá rò pé máa róúnjẹ fún òun wèrè dísẹ̀ kó dẹ̀ mọ ibi tó ti máa lọ jẹun kó má kọjá yìí ẹ̀ ó lọ ń tẹnu bọlẹ̀ káàkiri kàn fi ewúrẹ́ ìgbà tán wá ń da lóhùn padà ń sìn làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ wà náà ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé àwa là ń bu gbogbo ìgbà tó ń bú ebu tó ń sọ̀rọ̀ tó ń ṣe gbogbo ẹ̀ ṣé wọ́n sọ fún tó
ṣọ́n sọ fún tó àwọn èèyàn máa tún fẹ́ sọ̀rọ̀ mi bá there was a day mi báyìí ó type ẹ̀ sí comment section mama tí ì rí mama tí ì fún lésì lẹ́sẹ̀kẹsẹ̀ bọ́dà láti tún já mama tí ì bọ́lẹ̀ pé má já ìjà kankan àwọn ọ̀run ẹ̀ṣẹ̀ kankan kí náà tún fẹ́ kọ́ ọmọkùnrin tún ṣe kó ṣàdákẹ́ kó má sọ̀rọ̀ kẹ́dẹ̀ máa bú kẹ́ má sọ̀rọ̀ sí. ìrẹsì wa ni very unfortunate very unfortunate. ó wá ń sọ yìí. wọ́n disappointed wọ́n disappointed in. mo lọ jalè ni kẹ́ ẹ máa bú mi kí n má sọ̀rọ̀ ẹ̀yin nìkan lẹ lẹ́nu àti ṣubúyàn ẹ̀yin nìkan lẹ ní àwọn èèyàn lẹ́yìn tẹ́mi ò bá dé èèyàn tó lè jà fún mi náwọn fáǹsì mi ni ẹ rí i pé mi náà di àwọn fáǹsì mi mú lájọjọ yìí mo mọ iye èèyàn tó fi mílẹ̀ lórí pé ẹ má bú bàbá mo mọ iye èèyàn tó fi pláfọ́ọ̀mù yìí sílẹ̀ tó bá mi jà lórí pé ẹ má bú bàbá ṣebí wèrè akígbe márùn tó ń kígbe kiri ó fẹ́ bú bàbá bí báyìí náà láti ní kó má bú bàbá ló ní ká fòkà níṣó ó fẹ́ bú bàbá wọn bí báyìí náà ni nígbà náà tá a ṣe ń gbó lẹ́yìn bàbá wọn ẹ wá rò pé mi wá justice fún bàbá Mohbad ni Mohbad ni mò ń wá justice fún Mohbad òun ni mò ń wá justice fún òun ló jẹ mí lógún. bọ́dà láti o and one thing again platform kan náà mo kàn ń gbà lọ́jọ́ kan mo kàn ń gbọ́ one woman ó ní ìdí tóun fún máa tẹ̀ fi bínú fún láti jù ó ní mọ́mì kan nígbà tí GoFundMe ẹ̀ tó fi ń lọ ṣe rántí tóbìnrin ẹ̀ fi pè yín padà tó fi sọ fún yín pé à ń pé kẹ̀ wo. pé ṣé gbogbo wọn ṣe nítorí nǹkan tó fi ń drag tó bá yẹ pé 1 million yẹn ló ń jọ lójú kó pèsè àkáǹtì o èmi ló yà má dá padà fún. ṣáù. wọ́n yà ṣáù tó lọ́hùn ni bọ́dà láti ká sọ. onímọ̀ yà ṣáù sọnù. ìtumọ̀ náà. ẹ ló fẹ́ bí ẹ ló fara àwọn èèyàn náà lè fi ń ṣàánú fún Ọlọ́run kọ́ lò yín fáwọn ẹni yẹn Ọlọ́run dẹ̀ gbẹnu yín sọ̀rọ̀ ká bá yín ṣàmì. ẹnu mọ́ mi ẹ̀yàn àmì Jésù. lẹ́yìn ọ̀tọ̀ ọ̀bàyàn wọ́n á tún fẹ́ lọ́wọ́ kọ́ gbogbo ọwọ́ tó bá wa gbé. àwọn tó ń bú àwọn tó ń bínú wa. àwọn tó ń bí wa wọ́n sì máa bú wa. bá ti bàjẹ́ àwẹ̀ ní ìtura ni owó ní kókó. ọtí yẹ owó ní kókó. ra àti ẹ̀ka sàn. mo fẹ́ lo opportunity ṣe happy birthday to Papariano ẹ bá mi ṣe happy birthday to Papariano ẹ jẹ́ celebrate Papariano. Happy birthday mi kò kún bá mi ò ṣe kó ṣe mí rí ẹ bá mi ṣe happy birthday to Papariano. Papariano, happy birthday to you, long life and prosperity. Ìgbà ọdún ọjọ́ kan ní baálẹ̀ orí afẹ́fẹ́. Sorry o baálẹ̀ orí afẹ́fẹ́, we love you. Thank you for all you do. God bless you. Oh, wọ́n ní belated ni ó ti kọjá ọjọ́ wo ni. àná ni. Oh, okay ayẹkọ kò tí lọ àná yẹn ni birthday àná tí bíbá yìí ń gbóná lọ́wọ́ ni. Yeah, we love and appreciate you, Papariano. Keep being you. Thank you. God bless. Adéwùnmí, good afternoon, ma. Ẹ bá mi ẹyin comment section, ẹ bá mi happy birthday Papariano. Mo dẹ̀ máa play orin fún mo sì máa jó fún. Mọ́mí Adéwùnmí, ṣé wà? Bọ́lá láti ẹ káàárọ̀ sà, ṣàlàáfíà ni. Mi ní jẹ́ lájọ mo ti rí picture mi ní jẹ́ kẹ́ gbádùn. Wàláhì mi ní jẹ́ gbádùn. Oh my God. Láti. Mo rí. Don't judge book by its cover o. Mo rí yín tán. Oh my God. Ẹ ṣé gan. You are so beautiful. Ọlọ́run create yín gan. Ọlọ́run parí iṣẹ́ sára yín.
abájọ ni ó ti jẹ́ dádì náà ní lucky winner dádì náà ní lucky winner. Àbí o. Ó kò tọ́jú ìyàwó ẹ̀. Yes sir, ẹ ṣé sir. So èló ni owó lọ́ọ̀yà yẹn kù? Kid Boss èló ni hold on nísìnyí èló ni kọ́kọ́ sọ iye tá a gbà náà iye tá a gbà. 650 la gbà lálẹ́ àná nínú 1.4 ó wá kù 750. Kù 750. Okay, màá send 500,000 sí yín sí. Ẹ ṣé máa o. Apẹ́ láyé. Ó yá ẹjọ́ wọ́n ti mọ́mí Adéwùmí ó yẹ bá mi show some love fún mọ́mí Adéwùmí. A ní màmá kan máma ra tó mọ ìyá ọmọ. Mọ́mí Adéwùmí, God bless you ma. Ẹ ṣé gidi gan ni ma. Ọwọ́ yẹn máa rí. Ẹ ṣé máa o, ẹ ṣé máa o. Ẹ ṣé gan o, God bless you ma. I'm just shut up, boy. I don't know what to say. I don't know. Ọmọ wo nìyẹn? Thank you my baby girl àbí? Ṣé ọmọ ta ọmọ wo ló sọ̀rọ̀ yẹn? Ọmọ yín ká ọmọ Mọ́ṣálá ò ní àbí Mọ́yàṣá àbí kí ló pè é. Wow. Thank you. Mommy Adewumi, thank you very much, ma. Mommy, God will bless you. Ibi tẹ́ tí mú kò ní tán bẹ̀ lágbára Ọlọ́run. Ojú òní tì yín ẹ̀ ní ṣe lásán lágbára Jésù. Ọlọ́run máa dá àwọn ọmọ yín sí lágbára Ọlọ́run. We really appreciate you. God will bless you, ma. Mr. Lati. Ẹ ṣé gan ma. Mr. Lati. Sir. Ẹ káàsán sir. Mo kí gbogbo ilé o. Ẹ kọ́kọ́ bá mi dúpẹ́ lọ́wọ́ mọ́mí wa náà. Mọ́mí Adéwùmí. Mọ́mí Adéwùmí ìta. Ẹ ṣé mọ́mí, God bless you. Mi ìṣẹ̀ṣẹ̀ máa rí yín, mi ìdẹ̀ṣẹ̀ máa rí yín bẹ́ẹ̀ ṣe máa ń contribute. Gbà mí máa wà bíṣẹ́ kẹ́ tó máa fi airport sí tí gbogbo náà máa rí yín bíbá. Lágbára Ọlọ́run bí tówó ti ń jáde ò ní dí. Because wọ́n ní àpò jásàmùrà ìgbẹ́. Lágbára Ọlọ́run kò ní ṣe yín, kò ní ṣe ẹbí yín, kò ní ṣe àwọn ọmọ yín o. Gbogbo àwọn orí tẹ́ náwó sí, àwọn èèyàn ń rí kíní. Ó ní mo fẹ́ sọ ń sìn, ara àwọn nǹkan tó ń fa wàhálà fáwọn kan lélẹ̀. Mr. Lati, ẹ má tanra yín, kò sọ gbọ́n. Ẹ mọ̀ pé àwọn kan wà tí ẹ pé tẹ́ bá náwó kan. Ọwọ́ mẹ́wàá máa gbé dúró nígbà tó bá ń pè ní Bible ní àwọn kan gbé ọwọ́ Mósè sókè. Pé tó bá gbé ọwọ́ Mósè sókè, no matter the case may be, àwọn tó bá máa jèrè ń bẹ àjèrè ń bẹ. Now, gbà tí nǹkan báyìí ń ṣẹlẹ̀, okay, ìyá wọlé ń sìn yẹn láti sọ pé báwo lówó yòókù ti fẹ́ pé ẹnìkan wá wọlé láwọn fi owó ilé ilẹ̀. Ẹ wá rò pé náà àwọn kan lè dùn, kó lè dùn. Now, kí ni ti ń dojúrú báyìí wọ́n ti bàjẹ́, wọ́n ti bá ti tọ̀rọ̀ bò bá dìjẹ́ wọ́n bàjẹ́. Wọ́n lè wá bá yín kán bẹ̀ yín mọ́ ni. Ní tí òye wọn nìyẹn. Pé gbà ó dàbí pé ìpínlẹ̀ bí ẹnu family ni. Ó lè jẹ́ last born nínú family ni Ọlọ́run máa lò fún family òun wáyé bẹ́ẹ̀. Ó lè jẹ́ first born Ọlọ́run máa lò fún family òun wáyé bẹ́ẹ̀. Nígbà táwọn dẹ́ ti ń dọ̀dọ̀ àwọn òrí bẹ́ẹ̀ mọ́ sí, ó kìí sí ayé ìgbà kan ẹ máa ní kíní kan òun bá dì kíní kan òun bá ń bàjẹ́ àwọn èèyàn máa dá ìgbà tẹ́ pé àwọn èèyàn jẹ́ mógún ìgbà tẹ́ pórí àwọn èèyàn ò pé. Now ó dáa bọ́ ṣe wọ́n ti ṣe everybody lójú pé ó dáa kíní kan kìnìkan o. Now ṣé wọ́n bá yín sí pé owó kan díẹ̀ lè sìn ẹ̀ wọ́n máa sọ fún mi pé a fẹ́ dáwọ́ díẹ̀ lèmi ò lè dáwọ́ náírà. Torí èmi ti believe bá ti move on báyẹn. Mo believe ó ní mo sọ fún mi Sayọ̀ mi jọ yẹn pé if mi Sayọ̀ mi ṣe jẹ́ NGO tán bá rí ẹni tán tún jà fún lọ́jọ́ iwájú irú platform yìí that's the only platform tẹ́lẹ̀ wá pé Mr. Lati thank God ẹ̀yin tún wà ní TikTok kí la lè ṣe ọ̀nà wo la lè gbé gbà that is the best thing. Ayé ń fẹ́ positive thing wọ́n ti pé kéèyàn tó máa fi nǹkan téèyàn fún ẹnìkan mo tọ́ fún yín náà pàdé mi tó náà máa ń dáwó ìbáyìí kéèyàn máa ṣiṣẹ́ kí ẹ mọ̀rú ẹ̀gbin tó wà ń ṣe kí ẹ kó wá máa dárò owó yẹn àìdè kó wá gbọ́ pé bàbá kan bú yàn kó wá gbọ́ pé yẹn kìíní kan inconclusive kó wá gbọ́ sínú yẹn máa dùn kó lè dùn torí ọmọ ibi tó yẹn ti ń jáde bàbá yẹn máa ń sọ̀rọ̀ àgbà yẹn kò wá kíní mọ́ máa sọ pé má wọrí àsì máa rí positive answer àdéhùn ọ̀rọ̀ kíní ó ń dùn gbà tó tẹ̀ wá rí àwọn fídíò àwọn èèyàn wọn recently gan gbogbo bó ṣe ń bu yín tán irú ìjẹta ń sìn táwọn àbí iṣẹ́ ó sì táwọn kan gbé fọ́tò yín tán sẹnu ọ̀tá yín bá kan tán sàámọ̀ tán ṣe àwọn kàríkàṣọ lóríṣiríṣi the man was onírúkọ àti ìtumọ̀. àwọn old pattern táwọn ti lò sẹ́yìn làwọn ṣe. yes that is issue of Africa entirely especially àwa Nàìjíríà ayé àwòrán gan ọ̀nà kan náà dẹ̀ máa ẹni pé ọ̀nà kan gbowó dẹ̀ gborí sí that is the problem. So nísìnyí àwọn gan ti mọ̀ pé àwọn òkèlè wájọ́ sẹ́ni àwọn pé Mr. Lati owó kan wà tó fẹ́ dá ẹ̀dẹ̀mọ́wó wọ́n dẹ̀ mọ̀ pé tí platform yìí bá jáde kò sí ìgbéraga tàbí ìkọ̀kọ̀ pé owó tó bá jáde bíbá iná owó ni owó yẹn ti kó báyìí lára owó yẹn lẹ́tà sùn pálọ́ bẹ́ẹ̀ ṣe DNA lé Mr. Lati pálọ́ bẹ́ẹ̀ ṣe DNA lé ní sìn báyìí mi fẹ́ mọ iye tó owó yẹn fẹ́ jẹ́ wọ́n ti ẹ̀ ok ta ló fẹ́ wá kàdó yín pé Mr. Lati èló ló fẹ́ jáde ní platform yín like before so àwọn nǹkan yẹn ti ń dínkù sọ́gbọ́n wọ́n sì máa drag náà ni mo dẹ̀ sọ kí ní kan ìgbà ẹjọ́ yẹn tó bá ṣe é ṣe ọ̀nà kan ni mo kàn lè gbà tí Mr. Yomi fi lè jáde tí olùwà fi lè tẹ̀lé ni pé lérí ọ̀rọ̀ 3 seconds video wẹ́ tọ́ba láwọn fẹ́ press ẹ̀ bí pé ẹni yẹn fẹ́ jà àwọn ló lè ní àwọn ló fẹ́ gba ẹ̀ that is on his own side
tírú mi sáà níyàn bá padà wá ní pé ó dá o kéèsì tòun òun ṣe lérí ọ̀rọ̀ yìí òun fẹ́ mọ ibi tí fídíò tòun wọlé sí o ìyẹn ò ní sọ́ndà side kó tó pé bóyá kìnnì kan díẹ̀ nìkan ẹ̀ tó kó wá kìnnì kan bàbá kan ẹ̀ kó wá láti gbogbo àwọn kìnnì yẹn òun ló kó bá tó fẹ́ nìkan kìnnì ló kó bá ọ̀rọ̀ yìí láti ilẹ̀ báfíríkà dẹ̀ ṣe rí kò sí tó burú pé bàbá yìí o ok ẹ wúru ẹ̀ tó kú lọrin ṣé ara mọ́tò fún ìyá ẹ̀ ni sáwọn yàrá mọ́tò fún ìyá ẹ̀ ni ṣé kò sẹ́lẹ̀mí kan náà lòun náà ni tẹni ẹgan ó tún ya wèrè jù because police station náà pàṣí ìyẹn ò tiẹ̀ ní pé bóyá ń jà sí ara direct kí ni tó yẹ irú ìyá yẹn gẹ́gẹ́ kọ́lé fún ṣe ìpọ́dé lẹ́fù kan wọ́n náà ti pressurize àwọn family yẹn lábúlé ibi sẹ́wà gan táwọn ń bá wọn pé wọ́n ní kẹ́ ẹ jáwọ́ bẹ́ẹ̀ ni kúrò bẹ́ẹ̀ gan nìyẹn kéèyàn wá kí. inú mi dùn Mr. Ajayi inú mi dùn pé follow kéèsì yẹn. èèyàn mélòó ló ní ó da ìyá yìí náà gba mọ́tò ẹ̀ fi ẹsẹ̀ rìn ẹ ó yà màmá ṣé ká lọ wálé kankan síbi kan ni màmá àbí ká lọ sọ ilé 2 years kìíní kan fíbi kan kọ́kọ́ kó láàrin àwọn èèyàn burúkú iná káfíń justice fọmọ yín kó sí ẹni tó wá ń gbádùn kan láyé kìíní kan mọ́tò lọ́tún mọ́tò lọ́tún kìíní kan kìíní kan kò sí tó burú bẹ́ẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀ wá rí gbogbo ẹ̀ wá dálẹ̀ sentiment ti wọ̀ gbogbo ẹ̀ ti wọ̀ so àdúrà kìtẹ́ mi máa ń gbà ni pé bẹ́ẹ̀ ṣáà kàn ṣe ń ṣe ẹ kàn ṣáà continue nínú gbàdúrà pé lágbọ́ Ọlọ́run ẹ níjọra yín lójú because èèyàn pẹ́ padà lẹ́yìn èèyàn Mr. Lati èèyàn kì í pẹ́ padà lẹ́yìn èèyàn téèyàn bá dẹ̀ padà lẹ́yìn èèyàn tán èèyàn bóyá Ọlọ́run ló padà lẹ́yìn irú ẹni bẹ́ẹ̀ because à ń pè ní aláàánú ní ayé yìí ọ̀nà tó jìn ni kò dẹ̀ tí ẹni tó máa ń ròpin tó bá ní aláàánú èèyàn kò sẹ́ ok ìyá dẹ́sìn báyà sáàmọ̀ sí bá ti ń sọ fún àwọn èèyàn pé nǹkan báyìí wo Ọlọ́run dẹ̀ tó fọwọ́ tọ́ wọn lọ́kàn wọ́n ní iye báyìí àwọn máa contribute which means pé tá a bá tún rí ẹni tí ìyá jẹ lọ́la táwọn kan tọwọ́ lábọ̀ lójú tán gbẹ̀mí ẹ̀ kò ń ṣe ẹni tó bá kú nìkan gan ni justice ń wà fún gan sometimes mi wà tán tẹ̀tú ẹ̀ lójúmọ́lẹ̀ wọ́n ní ewu àbí ẹ lọ bó lórí ẹbí náà wọ́n tún tẹ́ bá sọ pé nídìí NGO gan NGO wà lẹ́gbẹ̀ẹ́ wọn because wọ́n ti mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà ẹ́ tẹ́ bá nà ká sí ẹnìkan pé this NGO ó wà trustworthy wọ́n ní ẹ lọ bó lórí ẹbí tọ́lẹ̀ ẹ bá máa lẹ́ NGO lọ wọ́n máa fún yín lẹ́nìkan tó jẹ́ NGO tí wàhálà òdẹ̀ ní dé báyìí ṣe pé yẹn tó ti wà ní pan ó ti wà lọ́dọ̀ yín sìn báyìí tọ́ba tún ní àìmọ́ àwọn tẹ́bẹ́ láwọn tó tún lè máa bá a sọ̀rọ̀ kínní káwọn tí ẹ fi gbọ́ kánà wá lọ́wọ́ wọn á ní ẹ lọ sọ́dọ̀ bàbá ẹ lọ sọ́dọ̀ olórí ẹbí àwọn panelists ẹ̀ gan wọn á sọ tọrọ tó yẹ pé ọkàn yín ẹ mọ̀ múlù kan báyẹn so ti ọ̀dọ̀ ti bíbá thank God tó máa sọ kínní kan ní bóyá wà láfa yọ̀ bàjẹ́ táyà kínní kan 500 300 tí kálukú kan sẹ́ndì owó gbà tó yẹ nǹkan wúwo yẹn lẹ́lẹ́ bíbá ẹni owó tí ò easy so òun ló fa gbogbo ọ̀rọ̀ yẹn torí mi ò bú wọn gbogbo àwọn tó ń drag lọ́tún lọ́sí èmi ò tiẹ̀ bọ́ anybody bó ṣe yẹ kó rí náà nìyẹn ẹ̀yẹ náà pẹ̀lẹ́ náírà mo dẹ̀ ń sọ lé ní ẹ̀rí nígbà tó bá yá àtiwájú àtẹ̀yìn wọ́n ti padà máa wá sórí platform pé àti parí ẹ̀ náà nìyẹn bọ̀dá lẹ jẹ́ fún ẹ lọ kọ́lẹ̀ wọ́n padà máa wá nígbà at the end of the day bóyá wọ́n rí justice o bóyá wọ́n rí justice o ẹ lọ kọ́lẹ̀ ẹ sì padà máa rí bí gbogbo wọn wá tẹ̀ ẹ sì padà máa rí wọ̀nà ọ̀tún lánàá ṣé bá náà lẹ ti ń sọ̀rọ̀ yìí báyìí pé okay let there be peace thank God mi ò wọlé lánàá mo fi airport gbogbo ẹ mò ń gbọ́ tí Mr. Yomi náà tó ń bẹ màmá kan pé ẹ má bínú ọ̀dà ẹ jẹ́ ká bẹ̀ wọ́n bí ẹ jẹ́ ká ṣe gbogbo ẹ̀ mú gbọ́n bí báyìí tó tún please àwọn nǹkan bí báyìí pé òkè tó bá dàbí ìbínú ẹ má bínú kò ní kí o gbúdọ̀ ju báyẹn náà lọ. ṣé téèyàn bá wá bẹ ẹnìkan ṣé kò yẹ kẹ́nìkan náà tún bẹ ẹnìkan kẹ́nìkan tún bẹ ẹnìkan dẹ́ńkẹ́dẹ́ fèsì rúùtù nìkan ẹ̀dẹ̀ ní jẹun mọ́ torí kò yé mi ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ rìn lọ ẹ̀ máa ṣe fídíò ẹ̀ máa ṣe ẹ̀díẹ̀ kéèyàn máa rìn lórí títì kó tún máa ṣe fídíò ní orí títì bí lóyìnbó wà á tún máa ṣe fídíò wà á tún máa post ẹ̀ mi ò kán rẹ̀ ìláyé mi so ẹ kàn continue tẹ́ ń ṣe lọ tẹ́ bá ké ní ẹ̀kan ẹ máa ráwọn tó máa rìn lẹ́kúnlẹ̀ mẹ́wàá láti jọ́sì ni tèmi ni pé Ọlọ́run jẹ́ kẹ́ ẹ fàyọ̀ fọ́ now tẹ́ bá ṣàkíyèsí olóbi tẹ́lẹ̀ tí àwọn èèyàn sì gẹ́tẹ̀lé yín mọ́ torójú àwọn èèyàn ti là pé ókè Mr. Lati gbogbo tá a ti rí lára yín nǹkan kankan mo dẹ̀ pé kò ń ṣẹ̀bi yín kí gbogbo ẹ̀ lè dáa ni so ẹ kàn continue mo dẹ̀ gbàdúrà gbogbo àwọn táwọn contribute náà san fáwọn èèyàn yìí ọwọ́ kálukú ò ní gbẹ o lágbára Ọlọ́run mọ́mí adéhùn ẹ ṣé gan mo appreciate yín ojú òní tí nǹkan ní sọmọ yín lọ́wọ́ o ìfẹ́ tẹ́ ní sí mi mọ́ bí bóyá ìyá sẹ̀lẹ̀ ló kó sínú yín ni o bóyá ìdẹ̀ ni ìyá sẹ̀lẹ̀ tẹ́ lọ bóyá ìyá sẹ̀lẹ̀ tó ní kẹ́ máa ṣọ́ mi báyìí Ọlọ́run mi mọ̀ bí n ṣe tó lọ́dọ̀ yín mi mọ̀ pé mo tó báyìí lọ́dọ̀ yín Ọlọ́run á jẹ́ kí n mọ iye ara mi èmi kò ní tẹ́ lọ́wọ́ yín ẹ ní tẹ́ lọ́wọ́ mi ní tẹ́ lọ́wọ́ yín àní tẹ́ lọ́wọ́ ara wa ẹ̀jẹ̀ kò dẹ̀ ní ṣọmọ mọ́ yín lọ́wọ́ lágbára Ọlọ́run ilé yín àtọ̀nà yín kò ní dàrú Ọlọ́run ní da ọkọ yín ò ní dọkọ lọ́kọ lágbára Ọlọ́run ọmọ yín ò ní dọmọ lọ́mọ lágbára Ọlọ́run nǹkan yín ò ní di nǹkan ní nǹkan lágbára Ọlọ́run nǹkan yín tó mí àti tí ó mí Ọlọ́run á bá mi ṣọ́ á bá mi fi ṣọ́ àtàbọ̀ ẹ̀ á bá mi fi ṣọ́ ẹ ṣé gan ma ẹ ṣé gan and mo dẹ̀ rí comment thank you so much náà sọ pé thank you mo rí comment Kofi
Kofi náà mú comment yes. ẹ káàsán sá. Ìyáfẹ́ ó ní ìyáfẹ́ yẹn second. Kofi ẹ̀ Ìyásẹ̀lẹ̀ second. ẹ káàsán sá ẹ káàsán máa. Yo. sá bùrọ̀dá láti ẹ káàsán sá.